Somi di akọni. Somi di akọni. Jésù agbára wa. Ẹ jẹ́ á jókòó bí aṣọ́gun. Àwọn akọni nínú ìgbàgbọ́ apá kẹta. Àwọn akọni nínú ìgbàgbọ́. Ibi tá a bá ti ń lo àwọn sí, ìyẹn túmọ̀ sí pé àwọn akọni pọ̀ pé Ọlọ́run train. Àwọn akọni nínú ìgbàgbọ́ apá kẹta. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ wa máa ń rọ̀ pé ààwẹ̀ àtàdúrà nìkan ló máa ń sọ̀yàn di akọni. No, àwọn kan wà nínú Bíbélì tá à ń yẹ̀wò tó jẹ́ pé a fi wọ́n sí ipò àwọn akọni àkọ́kọ́ tí Ọlọ́run dẹ̀ gbé wọn kalẹ̀ gẹ́gẹ́ bí ìpìlẹ̀ láti máa tẹ̀lé àti ohun tí wọ́n mú kó fi jẹ́ akọni. So ìgbà mìíràn wà ohun tó yẹ ká fi jẹ́ akọni ó wà nínú ayé wa, ó wà lọ́wọ́ wa, ṣùgbọ́n nítorí pé a ò kà á sí, a ò rí àwọn tó lò ó nínú Bíbélì, a ò kà wọ́n, a ò rí wọn nínú Bíbélì. Ìyẹn túmọ̀ sí pé torí pé a ò ka Bíbélì wa ó jẹ́ kí a gbé e sọnù. Bíbélì wa sọ pé Ísírẹ́lì ti gbé ohun rere sọnù, ọ̀tá yóò lépa rẹ̀. Kílódé tó fi jẹ́ kó gbé ohun rere sọnù? Torí pé kò mọ̀ pé ohun rere ni. Torí èyàn ò ní rí nǹkan tó dá ńgbà mí kó dẹ̀ lọ jù dànù. O ò ní rí bọ́ńdù owó ń sìn kó wá mú kó wá sọ pé o fẹ́ mọ̀ ọmọ jù nù. So ẹ rí pé ọmọ kékeré tí ẹ bá mú $100 tẹ́ ẹ bá nà sí ọmọ kékeré ó lè gbà, ṣùgbọ́n tẹ́ ẹ bá sọ pé kó mu wá ó lè má fẹ́ múlẹ̀, ṣùgbọ́n tẹ́ ẹ bá wá ná bisikíìtì $50 fún kẹwàá ní kó mọ́ $100 yẹn wá, kí ló máa ṣe? Á jù dànù, á gba bisikíìtì torí ohun tó lè jẹ kíákíá ló fẹ́. So ó wò pé léyìí prósẹ̀sì ni pé gbogbo àkúmọ̀ kò tiẹ̀ fẹ́ dàbí owó wa bí kò ní mọ̀ pé nǹkan rere ni òun jù dànù. Ohun tí èṣù fi ń tàn wá jẹ nìyẹn, ohun tí ayé fi ń tàn wá jẹ nìyẹn. Nígbà mìíràn wà ohun tó ṣe pàtàkì torí pé àmọ́ a ò ṣàkíyèsí ẹ̀ a máa jùúlẹ̀. Ohun tó lè tàn kíákíákíá lọ́ máa gbélé wa lọ́wọ́ tínú wa máa dùn lé lórí. So ọ̀rọ̀ wa dàbí àwọn ọmọdé tí mo ṣàpèjúwe yẹn. A tètè ya gba bisikíìtì $50, $100, even though kó jẹ́ $100 yẹn kó jẹ́ in bulk, a jùlọ ẹ̀ láyà ní pé kí ló kàn mí pẹ̀lú eléyìí? Ẹ bá mi gbé bisikíìtì kí n bó kíní kí n máa jẹ́ lọ ń tèmi. So tó bá wá tó lè wá máa wòrò iróyìn o, ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ yẹn ohun tó sì fẹ́ nìyẹn. So àwọn akọni nínú ìgbàgbọ́ apá kẹta nínú ìwé Hébérù, Hebrew chapter 11, ìwé Hébérù orí 11, àwọn akọni nínú ìgbàgbọ́. Torí ó ṣeé ṣe kó nírú àwọn orí ọ̀fẹ́ tàbí àwọn ẹ̀bùn táwọn ẹni ní. Nígbà mìíràn wà àwọn ẹ̀bùn yìí tàbí orí ọ̀fẹ́ yìí ó lè má sí nínú ẹ̀bùn ẹ̀mí tí Bíbélì sọ. Má wàá rò pé bóyá kò ṣe pàtàkì. Rántí pé ohun tí ó mú ká kọ àkọsílẹ̀ wọn nìyẹn tó sọ wọ́n di akọni nínú ìgbàgbọ́. Àwọn akọni, tá bá sọ̀rọ̀ nípa akọni, à ń sọ̀rọ̀ nípa àwọn ojúlówó, à ń sọ̀rọ̀ nípa àwọn tó nígboyà, à ń sọ̀rọ̀ nípa àwọn arógun má sá, arógun má tìdí, à ń sọ̀rọ̀ nípa àwọn jagunjagun, à ń sọ̀rọ̀ nípa àwọn agbójúgbóyà, wọ́n ní ògbójúgbóyà sọmọ àjẹníkò, à ń sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n tó gbagbá sùn lọ́yẹ́, à ń sọ̀rọ̀ nípa àwọn ènìyàn téèyàn lè fẹ̀yìntì farati, à ń sọ̀rọ̀ nípa àwọn ènìyàn tí èèyàn tó lè sùn kó di ojú méjèèjì. Bẹ́ẹ̀ ni ká pé níwọ̀n tẹ́ni tí wà ń bí ẹ fọkàn balẹ̀. À ń sọ̀rọ̀ nípa àwọn tó wà reliable, àwọn tó wà reliable tó jẹ́ pé bó o fi ayé ẹ lé wọn lọ́wọ́ ọkàn ẹ máa balẹ̀, bó o sọ àṣírí ayé ẹ fún wọn, ohun tó lọ ń bá ẹ sọ tó bá lọ sọ fún wọn ọkàn ẹ máa balẹ̀ pé àwọn akọni lélẹ́yìí. So n tá ń pè ní àwọn akọni ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìwé Hébérù orí 11, à á wò láti ẹsẹ̀ 5 sí 9, ẹsẹ̀ 5 sí 9. Nípa ìgbàgbọ́ ni a ṣí Énọ́kù nípò padà kí ó má ṣe rí ikú, a kò sì rí i nítorí tí Ọlọ́run ṣí i nípò padà. Nítorí ṣáájú ìṣípòpadà rẹ̀ a jẹ́rìí sí i pé ó wu Ọlọ́run, ṣùgbọ́n
ṣùgbọ́n láìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wù ú, nítorí ẹni tí ó bá tọ̀ Ọlọ́run wá kò lè ṣàìgbàgbọ́ pé ó ń bẹ, àti pé òun ni olùṣẹ̀san fún àwọn tí ó farabalẹ̀ wá a. Ẹ kí hallelujah. Níbi tí a kà yìí, ẹ rí pé àwọn akọni wọn ò sọ̀rọ̀ púpọ̀ nípa wọn. Tẹ́ bá ti ẹ̀ka nípa Énọ́kù, ìwé ò tiẹ̀ tó péèjì kan, ó lè má ju bóyá bíi fásì bíi 21, 22, 23 bíi fásì bíi mẹ́ta lọ, ṣùgbọ́n akọni ni wọ́n. Àwọn ìwé wọn wà tó jẹ́ pé wọ́n sọ nípa gbogbo ayé wọn sínú àwọn ìwé wọn, ṣùgbọ́n torí pé kí Bíbélì má bàa tiẹ̀ wúwo jù fún wa láti máa gbé kiri, so òun ló jẹ́ kí wọ́n kàn sọ díẹ̀ nínú wọn. Ṣùgbọ́n tó bá fẹ́ mọ̀ nípa wọn, ó máa lọ ṣe research lórí tálẹ́nì tó ń sọ nípa rẹ̀ yìí. So níbi tí a kà ìka tó tẹ̀síwájú, Bíbélì sọ nípa àwọn akọni nínú ìgbàgbọ́. Nínú ẹ̀ ni wọ́n ti mú Énọ́kù, pé Énọ́kù tẹ́ ń wò yìí o, akọni nínú ìgbàgbọ́ ni o. So ibi chapter tí mò ń lọ yìí, that is akọni nínú ìgbàgbọ́ yìí, ó lè jẹ́ apá kẹta tàbí ìkẹrin. So torí a ti kọ́kọ́ sọ ti Ábúráhámù ṣáájú, aṣọ ti Ébẹ́lì, mo fẹ́ kó wa rí, ó máa ràn ẹ́ lọ́wọ́ gan. Aṣọ ti Ébẹ́lì, so a dẹ̀ sọ ti Énọ́kù, that is òun lẹ́nu kẹta. So ohun tí mò ń sọ fún wa ni pé Énọ́kù yìí wọ́n kọ̀ rọra sọ díẹ̀ lórí ọ̀rọ̀ ayé ẹ̀, a dẹ̀ kọ àkọsílẹ̀ rẹ̀ láyé àti lọ́run, nítorí kó jẹ́ akọni nínú ìgbàgbọ́. Kí ló sọ di akọni nínú ìgbàgbọ́? Kí ló sọ di akọni nínú ìgbàgbọ́? Àkọ́kọ́, bíborí ikú nípa tàbí pẹ̀lú ìgbàgbọ́, níborí ikú pẹ̀lú ìgbàgbọ́. Ẹ gbójú sókè. Bíborí ikú tàbí nípa pẹ̀lú ìgbàgbọ́. Énọ́kù yìí ó jẹ́ ẹni àkọ́kọ́ tí ikú ò pa, gẹ́gẹ́ bí Ọlọ́run ti sọ pé gbogbo èèyàn ló gbúdọ̀ kú. Àṣẹ ńlá Ọlọ́run ni. Ádámù gan tí a dá, tó yẹ pé Ọlọ́run fúnra ẹ̀ ló dá, ọwọ́ Ọlọ́run báyìí direct, ó kú. Éfà tó yẹ pé ọwọ́ Ọlọ́run lọ́lọ́run fi yọ egungun ẹ̀ jáde, ọwọ́, ó kú. Àwọn àkọ́bí Énọ́kù, Kéènì, ó kú. Ébẹ́lì alùpà látọwọ́ ẹ̀gbọ́n ẹ̀, àtàwọn bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n gbà tá a máa kọ Énọ́kù yìí kò kú. Kí ló fà á? Nítorí pé pẹ̀lú ìgbàgbọ́ ó bá Ọlọ́run rìn, ó wò pé mi ò ní kú. Ṣé rí ohun tá à ń pè ní ìgbàgbọ́? Kì í ṣe ohun tá a fojú rí, ohun tá a fojú rí ni. Ìgbàgbọ́ lọ́lọ́run fi dá ayé, láti pé ohun tí ò sí bí ẹ kó ti wà rí tó dẹ̀ wà. Ìgbàgbọ́ ni. Àìní ìgbàgbọ́ wa ń gbà míì kì í jẹ́ kádùá wa rìn jìnnà. Àìní ìgbàgbọ́ lè má jẹ́ kó o mú àyànmọ́ ẹ̀ṣẹ̀ láyé. Bíbélì sọ pé láìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wu Ọlọ́run, nítorí pé ẹni bá tọ̀ Ọlọ́run wá kò lè ṣàìgbàgbọ́ kó ń bẹ, torí pé òun ni olùṣẹ̀san fún àwọn tó bá farabalẹ̀ wá, kì í ṣe àwọn tó bá ṣe gìrìgìrì. Àwọn tí ò lè farabalẹ̀ wá làwọn tó ń dọ́gbọ́n sí. Wá wò pé ẹ wo adẹ̀ ti gbàdúrà torí pé wọn ò ní ìgbàgbọ́. Ìgbàgbọ́ wọn ò rọ̀ mọ́ àdúrà wọn. Ká gbàdúrà ò túmọ̀ sí pa nígbàgbọ́ o. Ẹlòmíì kan gbàdúrà torí pé wọ́n mọ̀ pé àdúrà máa ń gbà, ṣùgbọ́n kò ní ìgbàgbọ́ nínú ohun tó ń gbàgbọ́. So ìgbàgbọ́ ó jẹ́ irin lára àwọn irinṣẹ́ tó lágbára jùlọ nínú àwọn ẹ̀bùn, òun ni ìgbàgbọ́ jẹ́. So ìgbàgbọ́ ò ń ṣe ohun tí ènìyàn kàn máa wò pé see is belief, òun ni ìgbàgbọ́ òde òní. Ohun tó ló máa ṣe ó dìgbà tí bá fojú rí o. Àwọn ìgbàgbọ́ tá à ń gbé kiri lónìí, ìgbàgbọ́ ọ̀dọ́mọkùnrin tí ó sọ pé dìgbà tóun bá rí Jésù kóun ti ọwọ́ bọ Tómọ́sì, òun ni ìgbàgbọ́ tá à ń lò. Ìgbàgbọ́ Tómọ́sì, pẹ̀lú bó ṣe bọ́ lọ́rùn tó, pẹ̀lú bí Jésù ṣe rìn lójú ẹ̀ lórí omi, pẹ̀lú bí Jésù ṣe jí òkú dìde, bó ṣe jí Násárù dìde, òkú ọjọ́ mẹ́rin tó ti rìn tó ti ń tì dín, pẹ̀lú bí Jésù ṣe jí òkú ọmọ Jáírì, pẹ̀lú bó ṣe many things tí Jésù ṣe, pẹ̀lú bí Jésù ṣe pòórá nígbà tó fẹ́ mu. Síbẹ̀ nígbà tó sọ fún pé Jésù jíǹde, ó ní ẹ má tọ̀ra yín, you dey play.
ó fẹ́ wá wáìnì irú àwa yìí ẹ̀ẹ́dẹ́ pa mọ̀gbà tó ti kíní bọ̀ lẹ́gbẹ̀ẹ́ ojú mi ló ṣe ó ti gbàgbé pé ẹnìkan wà tó ti jẹrà fún ọjọ́ 4 tí Jésù jẹ́ jìdì pé láyé wọ́n lè gún èèyàn lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ yẹn kó àtúwà jíbó ló ti fẹ́ jí dìde ó ti gbàgbé gbogbo ẹ̀kọ́ Jésù pé ohun tí mo lè fi gba Jésù gbọ́ ni pé tí n bá rí ṣe rí ibi tó ti gun níṣó yẹn ìka mi máa tí ó máa jáde lódì kejì ìyẹn nìkan ló lè ṣe èbù gbogbo tẹ̀sán mo rí ó yẹ sí wa nígbà tá à ń bọ̀ kinní kan ó sọ pé àlàáfíà kó fún wa lẹ́ja jẹ ó ṣe ìyẹn òkè mi o Jésù gbogbo ìgbà tó ń bá Jésù rìn yẹn kó gbàgbọ́ àṣírí tó wà ń bẹ̀ nìyẹn kó gbàgbọ́ ó kàn ń tẹ̀lé nítorí ó rí Jésù bí awo lábẹ́ awo mú nǹkan jẹ pé ọmọ àjọ tí mo ti ń tẹ̀lé ráàyè àwọn ẹja gidi tí mò ń jẹ ń sìn àwọn olówó tí mò ń meet up mo kàn ní connection ni so gbogbo ó rí pé ọmọkùnrin yìí ọmọ connection wà lára ẹ̀ gan o èmi náà ní fame gbogbo àwọn tó máa ń tẹjú mi mọ́lẹ̀ ládùúgbò ń sìn nísìnyí wọ́n ti ń kí mi tó ti mọ̀ pé tó bá fẹ́ rí Jésù lóòótọ́ mi gbó lọ́wọ́ wọn bíi Júdásì o ṣùgbọ́n wọ́n gbọ́dọ̀ pè mí bọ̀dà wọ́n gbọ́dọ̀ kì mí tí ọba ti kí mi ayélujára yí ojú ẹ̀jẹ̀ nìyẹn ní ìní yóò rí Jésù tí òun gbogbo àwọn ẹ jẹ́ kí ẹ pẹ̀lẹ́ sá o ẹ pẹ̀lẹ́ o ẹ káàárọ̀ sá ṣó ẹ ló lò ní àbí ó tó bá lọ lo ó lásán kò ní rí Jésù lẹ́nu so kò ní gbàgbọ́ gbogbo bó ṣe ń tẹ̀lé Jésù kíní yẹn wá jẹyọ dáadáa nígbà tí Jésù kú ó wá mú kó wò pé ó dìgbà tí ń bá tọwọ́ ẹ rí pé ìkànnì máa yẹn àbí kì í ṣe kà ojú egbò olóò máa tọwọ́ bẹ ojú egbò èèyàn ojú egbò tí ò tí ì jiná olódìgbà tó ò tí ẹ sọ pé tí n bá ti rí àpá àṣò ẹ rí bí àwọn èèyàn ṣe burú tó kọ́ lọ ṣe operation fún ẹni tó ṣe bímọ bóyá kò lè dọmọ bí wọ́n wá ṣe operation fún kí ọ̀rẹ́ wa sọ pé irọ́ ni ó dìgbà tí n bá tú ojú operation yẹn wò báyìí kí n tú òwú tó wà ń bẹ kí wá tọwọ́ bọ inú ikùn ẹ̀ yẹn ǹjẹ́ ẹni máa tó gbàgbọ́ pé wọ́n ṣe operation fún ẹjọ́ ṣé ọ̀rẹ́ yẹn máa fojú re wo ẹni tó sọ̀rọ̀ yẹn ṣùgbọ́n torí pé Ọlọ́run fẹ́ràn wa nítorí tí ẹni Jésù tún fi wá kí àlàáfíà Jésù mo gbàgbọ́ tó má bàa ṣàlàyé máa wọ ẹ wá ó yá tí mo dú ẹ Jésù dẹ́ gbà ṣàrọ̀ pé kò dùn Jésù ni bó ṣe tọwọ́ bọ̀ yẹn ẹni àtẹ̀rẹ́ òun lọ́lọ́run torí òun kí ló dé tó ń sunkún torí òun lọ́lọ́run lórí igi àgbélébù kí ló dé tó ṣe ẹni Elísàbátà náà mà Ọlọ́run mi ṣe tó fi kọ̀ mí sílẹ̀ kí ló dé tó fi sọ bẹ́ẹ̀ kí ló dé tó fi sọ pé Ọlọ́run ṣé bá ṣe jọ sọ́ọ̀rì kó dẹ̀ múṣọ yẹn kó dẹ̀ yọ̀ dànù pé mo lágbára fúnra mi náà kò ṣe ó dẹ̀ ti torí ẹnìkan ó ní wàtọ́ ó dẹ̀ mú ọwọ́ ọ̀dọ́mọkùnrin ó dẹ̀ tí bọ́ ṣe rẹ̀ pé kò ní dùn mí ó dẹ̀ tún fara mọ́ pé ó yà wọ́n ní bàbá Olúwa Jésù àtọlọ́run mi àbí Olúwa àtọlọ́run mi ní ń ṣe torí pé orí mi ló fi gbàgbọ́ ìwọ kó má ṣe aláìgbàgbọ́ mọ́ wọ́n ní alábùkún fún ni àwọn tí kò rí mi tọ́dẹ̀ gbàgbọ́ bẹ́ẹ̀ tí ẹ̀ rí mi wíwúlò lójú olúdúwà ṣùgbọ́n tẹ́ ẹ gbà mí gbọ́ akọni ni ṣùgbọ́n kan ló ń tẹ̀lé mi kiri tó sì sọ pé irọ́ sí àní kò jí ìgbésẹ̀ ó dé stage kan Bíbélì gan sọ pé Jésù sọ pé Jésù sì bá líle àyà wọn wí torí wọ́n rí Jésù bí ewin nígbà tó dé stage kan Jésù sọ pé mi ò ń ṣe ewin ewin òun ní egungun bẹ́ẹ̀ ni kì í ní ẹran ẹ wò mí wò nítorí pé wọn ò fi ìgbàgbọ́ kún ìrìn àjò ayé wọn so torí ẹ̀ la fi ń sọ̀rọ̀ nípa àwọn akọni nínú ìgbàgbọ́ àwọn tó tó gbagbá sọ̀rọ̀ àwọn tó jẹ́ pé wọ́n lè wo ògiri báyìí wọ́n sọ̀rọ̀ nípa Babalọ́lá onígbà tó wà lórí òkè tó gbààwẹ̀ ọ̀fun wa ń gbẹ ó dẹ̀ ti rẹ̀ kò lè sọ̀kalẹ̀ ibi tó wà yẹn ó wá ń fẹsẹ̀ ha orí àpáta yẹn omi dẹ̀ sun jáde ń bẹ̀ kí ló tó fi ń fẹsẹ̀ ha for the first time ìgbàgbọ́ ni torí ó ka Bíbélì ó yé pé ẹnìkan nà àpáta ó dẹ̀ mú mi jáde èmi ò nílò kí n nà àpáta òye ti yé mi ó dẹ̀ omi yẹn sì ń sun dè ní eléyìí o níbi tó fẹsẹ̀ ha lórí àpáta omi yẹn sì ń sun dè ní eléyìí àwọn akọni nínú ìgbàgbọ́
ohun tọ́lọ́run fẹ́ kó jẹ́ nìyẹn, kì í ṣe pé kó kọ̀ jẹ́ àwọn baby in faith, àwọn tó yẹ pé wọ́n sì ń rá, tó yẹ pé táyọ̀ bá fòlù wọn lójú báyìí wọ́n á lo gbogbo psalm tó lè bẹ̀rẹ̀ psalm from psalm 1 to psalm 150 nítorí àyàn. tó bá wá rí èèkánná èṣù nǹkan, wàá lo kùránù mọ́ bíbélì pé kí gbogbo ẹ̀ lè yanjú. àwọn akọni nínú ìgbàgbọ́, ohun tó sọ́dà akọni òun ni pé ó borí ikú, òun lẹni àkọ́kọ́ tí ò kú. bí lè sọ pé ọlọ́run mú lọ kó kú, body spirit and soul ó sì wá ń jọba òun títí dì sí iná kù. ohun kejì tó sọ di akọni òun ni pé nítorí tí ó wu ọlọ́run, sọ pé olúwa jẹ́ kó wù ẹ́ láti ràn mí lọ́wọ́, jẹ́ kó wù ẹ́ láti ṣẹ́gun fún mi, jẹ́ kó wù ẹ́ láti mú mi borí ogun, jẹ́ kó wù ẹ́ láti bùkún mi, jẹ́ kó wù ẹ́ láti sọ mí dọba. gbọ́ mi dáadáa, kò sí bó ṣe lè màdúrà gbà tó tí ò bá wu ọlọ́run láti gbọ́ àdúrà ẹ̀ kò ní gbọ́. bí lè sọ pé nítorí pé ó wu ọlọ́run, olórí kan sọ pé ohun tí mo fi ń wù ọ́, ohun tí mo fi ń wù ọ́, ohun tí mo fi ń wù ọ́ kéṣù máa ba bẹ̀jẹ́. kí ló dé tó fi wu ọlọ́run? èèyàn kì í dédé wu ọlọ́run o, bọ̀ kí ló dé tó fi wu ọlọ́run láti sọ pé mo ti sọ pé gbogbo èèyàn ló máa kú ṣùgbọ́n ìwọ yìí ó wù mí kó o má kú. kí ló dé tó fi wu ọlọ́run? báwo ló ṣe wu ọlọ́run? ẹ já lọ sí Genesis chapter 5, because ìwọ lè rò pé bóyá nípasẹ̀ àdúrà nìkan tàbí nípasẹ̀ ààwẹ̀ nìkan tàbí nípasẹ̀ ìgbàgbọ́ nìkan lèèyàn máa fi ń wu ọlọ́run. no, àwọn tó lè fi wu ọlọ́run ó tún wà. ó ṣeéṣe kó ti wà nú ayé ẹ̀ ṣùgbọ́n tó ò ká sí nítorí pé ọ̀rẹ́ ni gbóríyìn fún ẹ ṣùgbọ́n táwọn ọ̀run dẹ̀ fẹ́. Genesis chapter 5 verse 21 ó ní Énọ́kù sì wà ní 100 ọdún ó lé 5 ó sì bí Mẹ̀túsẹ́là. Énọ́kù sì bá ọlọ́run rìn ní 100 ọdún lẹ́yìn tí ó bí Mẹ̀túsẹ́là, ó sì bí ọmọ ọkùnrin àti ọmọ obìnrin. gbogbo ọjọ́ Énọ́kù sì jẹ́ 400 ọdún ó dín 45. Énọ́kù sì bá ọlọ́run rìn, òun kò sì sí nítorí tí a mú un lọ. kí ló dé tó fi wu ọlọ́run? òun ni pé nítorí tí ó bá ọlọ́run rìn fún 100 ọdún 300 years. ẹ gbójú sókè. ìdí tó fi bá ọlọ́run rìn, ìdí tó fi wu ọlọ́run ni pé ó bá ọlọ́run rìn, ó bá ọlọ́run ṣọ̀rẹ́ fún 300 years kò dẹ̀ dá ọlọ́run. òun ò ṣe bíi Ádámù àti Éfà, òun ò ṣe bíi Kéènì ẹni àkọ́kọ́ fún àkọ́bí. ó bá ọdún mélòó ni ìwọ fi bọ́ ọlọ́run ni? ẹlòmíà máa complain, bàbá wu ọdún ìtura ọ̀tí ìbá rí ní tí mo fẹ́ padà sínú ẹ̀sìn tí mo ti wá. ẹlòmíà ní ní wá chọ́ọ̀chì mọ́, ẹlòmíà ní ẹ wo mi tí ẹ ní wá chọ́ọ̀chì mọ́ ni. that's me pé fake ni gbogbo nǹkan tí wọ́n ṣò pásítọ̀ kan ló bá sọ pé òun deny Jésù níwájú gbogbo ènìyàn o. kì í ṣe pọ́n gbébọn sí létí o, kì í ṣe pọ́n gbé idà sí lọ́rùn o, pé òun deny Jésù pé that's me pé gbogbo nǹkan tí àwọn ènìyàn tó máa ń sọ nípa Jésù àti bíbélì irọ́ ni. ló bá mú bíbélì ló jù dànù, ló mú súùtù ló bọ́ dànù pé òun deny ẹ̀ṣẹ̀. mo wá wò títí pé ọdún mélòó ló fi bá Jésù rìn tó deny Jésù? ẹ wo Énọ́kù, ó gba ọlọ́run gbọ́ at the age of 60 years. ó dẹ̀ lò another 300 years láyé, ó jẹ́ 360 years ló lò láyé. ṣe rí 300 tó lò yẹn, àárín òun àtọlọ́run dán mọ́rán. mo fi ìpọ́nlá máa gangan máa wò pé irú àwọn èèyàn yìí ni òun bá tiẹ̀ kọ́kọ́ dá. bẹ́ẹ̀ ni kò dàbí Ádámù tó rí èso tó fẹnu gbé jẹ. ṣùgbọ́n Énọ́kù ó bá ọlọ́run, gbogbo ohun tọ́lọ́run ní kó má ṣe ni ò ṣe, yìí tó ní kó ṣe. ó dé stage kan gbà míì gan ọlọ́run á kàn mú kú á dẹ̀ mú lọ. nígbà tó bá máa dá padà á máa sọ gbogbo àwọn ìtàn, wọn ò kọ gbogbo ẹ̀ sí. ẹ rí pé wọ́n kàn sọ pé Énọ́kù sì bá ọlọ́run sì mú lọ nítorí pé a ò rí mọ́. òun ni ẹni àkọ́kọ́ tí ò rí ikú, ọlọ́run mú lọ
ó sì wà lọ́run títí di bá a ṣe ń sọ yìí. Kò tọ́ ikú wò, ikú ò lágbára lórí ẹ̀. Kí ló fà á? Nítorí pé ó ò lè bá ikú, kì í pọmọ lọ́wọ́ Elédùmarè, ó ò lè bá Ọlọ́run rìn kíkú mú ẹ lọ. Bẹ́ẹ̀ni, ó bá Ọlọ́run rìn ní ìkọ̀kọ̀ ní gbagba. Gbogbo ohun tó yẹ, gbogbo táìmù yẹn kò sí ìsófin o. Ó mọ ohun tọ́lọ́run fẹ́ àti ohun tọ́lọ́run ò fẹ́. Ó bá Ọlọ́run rìn ní gbogbo ọjọ́. Olúwa fún mi lówó, ìwọ lọ́lọ́run. Ó fún mi lówó, ìwọ lọ́lọ́run. Ó dáàbò bò mí, ìwọ lọ́lọ́run. Ó dáàbò bò mí, ìwọ lọ́lọ́run. Ó bá Ọlọ́run rìn nínú ti fún tẹ̀dọ́ ẹ̀. Ó dẹ̀ kọ́ àwọn ọmọ rẹ̀, àwọn bíi Mètúsẹ́là, àwọn ẹ̀ náà bá Ọlọ́run rìn. Ó jẹ́ kó yé wa pé Mètúsẹ́là ó lo 990 years láyé. So kí ló mú kọ́ àwọn èèyàn yìí ní ọjọ́ gúngùn báyìí? Wọ́n bá Ọlọ́run rìn. Wọ́n lè má kọ ìtàn wọn pátápátá, ṣùgbọ́n wọ́n ní àkọsílẹ̀. Tá bá dáwọn ìlú Israeli, àwọn theology school tó jinlẹ̀ dáadáa, wọ́n sọ nípa ìtàn wọn tó jù báyìí lọ fún wa. Ṣùgbọ́n ohun tó mú kó wu Ọlọ́run ni pé nítorí pé ó bá Ọlọ́run rìn. Kò bá Ọlọ́run rìn nítorí pé ó fẹ́ lọ́kọ láya. Bí lè sọ pé ó ti bímọ, ó bí ọkùnrin, ó bí obìnrin. Bẹ́ẹ̀ni, ó dẹ̀ bá Ọlọ́run fún 300 good years. Ó ti ń sùn wọn, ó ti ń yọ bọ́rọ́, ó ti ń yẹsẹ́lẹ̀, ó ti ń wò pé ẹ wò tí àti lágbájá káàkiri lágbájá èmi náà ò ní wá. Ó mọ ohun tó ṣẹlẹ̀ sẹ́ni tí ò fi wá, ó mọ ibi tó wà, tí wọ́n lọ fi gbàgbọ́ ẹ tiẹ̀ tó lọ fi ń wé tiwọn. So tó o bá fẹ́ jẹ́ akọni nínú ìgbàgbọ́, táìmù yìí ló gbúdọ̀ bá Ọlọ́run rìn. Ebúdò kan sọ báàgì ráìsì di 200,000. Má jẹ́ kó dín ìfẹ́ ẹ̀wọ̀ àti Ọlọ́run kù. Pẹ̀lú bí gbogbo nǹkan ṣe wọ́n yìí, mo fẹ́ bi wá, ṣó ò jẹun? Ó ń jẹun. Sòkúrádé tó wá fẹ́ fi kọ Ọlọ́run sílẹ̀ nítorí nǹkan wọn. O mọ pláàni Ọlọ́run fún ẹ ní ilẹ̀ tó máa mọ́ ọ̀la. O mọ pláàni Ọlọ́run fún ayé ẹ ní oṣù tó ń bọ̀. Tó wá sọ pé o fẹ́ fi ilẹ̀. Ṣé torí aṣọ, bàtà, gbogbo àwọn kiri? Lọ bèrè lọ́wọ́ àwọn tí wọ́n ní owó tà ń sẹ̀yìn. Rántí pé ńgbà kòró àwọn olówó kú, àwọn bílóníà, àwọn tìlóníà wọ́n kú. Ṣùgbọ́n Ọlọ́run tún sustain èmi àtẹ̀yìn, ó dá wa sí. So kí wá ní problem ẹ? So ohun tí mò ń sọ fún wa ní pé bíbá Ọlọ́run rìn yóò sọ ọ́ di akọni nínú ìgbàgbọ́. Tẹ́ bá wo verse 22 yẹn, ó ní Énọ́kù sì bá Ọlọ́run rìn ní 100 ọdún lẹ́yìn tí ó ti bí Mètúsẹ́là, ó sì bí ọmọ ọkùnrin àti ọmọbìnrin. Ó bá Ọlọ́run rìn, ó sọ di akọni. Ọ̀nà wo lèèyàn lè fi bá Ọlọ́run rìn? Nípa àṣẹ àti òfin ẹ̀mọ́, wíwà nínú àdúrà, yíya ọjọ́ àwẹ̀ sọ́tọ̀, irú ìta gbà láìpẹ́ láti last year wọ this year 100 days, yíya sọ́tọ̀ fún Ọlọ́run, ń bọ́ Ọlọ́run rìnrìn. Bíbélì sọ wípé òun ni olùṣẹ̀san fún àwọn tó bá farabalẹ̀. Ṣé kí ni o? Farabalẹ̀. Tó o bá ń bọ́ Ọlọ́run rìn, wá farabalẹ̀ o. Ó mọ̀dí. Àkọ́kọ́, ọ̀dọ́ àgùntàn ni. Ẹ mọ̀ pé àgùntàn jẹ́ǹtù. Ìkejì, kìnìún ni o. Ẹni bá máa mú ẹkùn, a máa múra o. Ìkẹta, iná ajónirun ni o. Èèyàn gbúdọ̀ kánjú lábẹ́ ẹ̀gbóná o, kó má bàa bò láwọn. Ìmíràn ni pé arúgbó ọjọ́ ni. Kí ni mo ti pè é? Tó bá pèèyàn lárúgbó ọjọ́, ìrìn ẹ̀ máa ń yá gbà mí. A máa ṣe. So ibi tó bá gbẹ́sẹ̀ sí ni kó gbẹ́sẹ̀ sí. Ohun tó bá ní kó ṣe ni kó ṣe. Tó o bá sáré ṣáájú ẹ̀, ó dáràn. Nítorí ikú wà wájú. Lọ bèrè lọ́wọ́ onísáàmù, ó ní Olúwa ni olùṣọ́. Ó ní ó mú mi ní pápá oko tútù. So ó dẹ̀ gbúdọ̀ wà lẹ́yìn ẹ̀. Ejò ayé ń bẹ lẹ́yìn. Ó gbúdọ̀ wà, áìdà kó wà lẹ́gbẹ̀ẹ́, tàbí kó wà nínú ẹ̀, tàbí kó wà nínú ẹ̀, tàbí kó di ẹ̀mú. Ó gbúdọ̀ ṣìkan nù tí mo sọ yìí. Tó o bá sáré ṣáájú ẹ̀, tó wà ní rìn kíá, kò ní tìtorí ẹ̀ sáré wá bá ẹ̀, wà á tún padà. Ẹnìkan ṣògùn owó nítorí kò lè ní sùúrù. Ó lówó, ó ní gbogbo nǹkan. Nígbà tí wàhálà dé, ó kù ọjọ́ tá a dá fún tí pé yóò kú.
ó ṣèkọ́ ọdún méjì tó yẹ kó ló ti bẹ̀rẹ̀ sí ní rí wàhálà ikú àìsàn ó bẹ̀rẹ̀ sí gbé káàkiri. Ìgbà tó gbé dọ́dọ̀ ránṣẹ́ Ọlọ́run kan, ránṣẹ́ Ọlọ́run á sọ fún pé jẹ́wọ́ ọ̀nà tó gbà rówó. Ó ní àdúrà ní kẹ́ gbà fún mi, ẹ má wọ̀ọ́rì, ẹ ṣáà gbàdúrà fún mi kára mi yá. Wọ́n ní àárẹ̀ ò lè yá, bọ́ tún gbé ẹ kó mi. Ṣé wọn náà mọ̀ pọ̀dún méjì ló kù tó bá ní àyè ẹ̀ bá gbà pé lóòótọ́ ni ó wá jẹ́wọ́ gbogbo bó ṣe lògo lógo gbogbo ilé ìfẹ́ di èèyàn ṣe tutù gbogbo. Nígbà tó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, wọ́n wá gbàdúrà fún un. Lẹ́yìn bí ọ̀sẹ̀ méjì àárẹ̀ wá yá dáadáa. Ìgbà tárẹ̀ wá yá ní àìsàn yìí máa padà, ó ní ẹgbẹ́ má jò padà, tó ò bá ní jó padà gbogbo ohun tó ti fi èrú kó jọ pátápátá, àti ilé àti mọ́tò àti báńkì àkáǹtì àti kọ́ńpìnì tó ti wàá lọ tà á, wàá wá kówó ẹ̀ lọ fáwọn ọmọ aláìní, wàá wá padà sí sùn àwọn. Ó kọ́kọ́ wò pa èyí nira, ohun tó bá ti jẹ́ kó nira kò sí wàhálà, àìsàn yẹn padà náà lọ múra fún ọwọ́ tó dẹ̀ máa bá dé lọ́tẹ̀ yìí, ẹ̀mí ẹ̀ lè má gbé. Tó bá dẹ̀ ti kú, ìyà ayérayé, kò lọ́pṣọ̀n ju pé ó lò láti lọ ta gbogbo every damn to gbogbo share ẹ̀, gbogbo share ọ̀dà, gbogbo everything ó tà. Àwọn akóyàn pín sí gbogbo sukú àwọn ọmọ aláìní, gbogbo àwọn ọmọ aláìní ìyá ọmọ aláìní dàgbà. Ó wá padà sí square one, ó padà lọ ń dàkú. Lẹ́yìn ọdún 12 lọ́wọ́ ìyà tó le lọ́lọ́ṣẹ̀ wà tó ń ṣàánú ẹ̀ padà, torí oko tó ń dá yẹn ló ti ń rí ẹ̀jẹ̀ padà, lọ́lọ́ṣẹ̀ wà ṣàánú ẹ̀. So ó ṣẹ̀ṣẹ̀ wá fi àágùn ẹ̀, ó ṣẹ̀ṣẹ̀ wá fi kọ́ ilé méjì péré. Gbọ́tọ́kùnrin balẹ̀ nínú Ọlọ́run, ó lálàáfíà nínú Ọlọ́run, ọkùnrin balẹ̀ nínú Ọlọ́run, ó lálàáfíà. So ìjọba ọ̀run dẹ̀ dájú fún. Ṣàwọn ọdún 2 ló yẹ kó kú tẹ́lẹ̀, extra ọdún 12 tún ṣe kéde o, nítorí pé ó gbé rẹ̀ fún lóhun padà. So lẹ́yìn yẹn, gbà lẹ́yìn ọdún 12 yẹn tọ́kàn ẹ̀ balẹ̀ tó ṣe after 7 years tó ṣe wà kú. Ó lọ ọdún mélòó? 12 plus 7 13. So ó tó kú ní bí ọ̀sẹ̀ méjì ó bẹ̀rẹ̀ sí lálàá. Ìgbà mí àárí kò ń rí pé àwọn áńgẹ́lì wọlé wá pé máa múra sílẹ̀ o, àmú ẹ lọ o. Ó nígbà mí wọn kọ́ lè máa gbọ́ orin ọ̀run, á dàbí pé àwọn kú àyà wọn pọ̀ nínú ilé, inú ẹ̀ máa ń dùn. Ìgbàgbọ́ ló máa sọ pé pásọ̀ ẹjọ́ ẹ bá ń sọ fọ́nà pé mo ti ṣe tán, mo ti rẹ́dì, mo ti pìbíà. Ìyá ọdún 12 yẹn jẹ́ gan o, ayayayayayaya. Ṣùgbọ́n bí ẹni lanà kọjá ni, ó sàn kó lọ jẹ̀yà ayérayé. Bíbá Ọlọ́run ni kò yí sí o, mi ò ní parọ́ fún ẹ o. Ìbá sọ pé kí ló wà ń bẹ̀, kí ló ń gẹ, kò yí sí. Ṣùgbọ́n ayọ̀ ńlá ni. Ní ìsìn náà oníwàásù tó ṣẹ́gá àwọn tí ò bọ́ lọ́rùn rìnrìn náà mo máa sọ pé ó sí ọkọ ó yí sí, kò yí sí. Láti bọ́ Ọlọ́run rẹ̀, ó lè mú ebi dání, ó lè mú ṣòkòtò kan ẹ̀wù kan dání, ó lè mú ìtọrọ ńgbà míì dání, ó lè mú àlákàlà dání. Èṣù máa bá ẹ fà bí lè sọ pé àwọn tó fẹ́ gbé ìgbé ayé wà bíi Kristi wọ́n ń fi ara da inú níbí ni púpọ̀. Ó lè mú àìmáta kó gbọ́jà lẹ̀ káwọn àwọn kèfèrí dẹ̀ máa tààmú ẹlẹ́gbẹ̀ẹ́. Kì í ṣe gbogbo nǹkan ló gún gbà míì. Test of faith ni ìdánwò ìgbàgbọ́, à ń sọ ẹ̀dá kọni nínú ìrírí yẹn ni. Tó bá tó stage ò lè rí gbogbo wàhálà yẹn mọ́, lọ́bìnrin lọ́wọ́ Jóòbù. So rí bá Ọlọ́run rìn kì í ṣe ohun tó rọrùn gbà mí. Ní àìmọye ọ̀pọ̀ àbágbọ́ nípa àwọn bàbá Adébóyè máa sọ gbogbo báwọn ṣe òun àtìyàwó ń jà sí pọ́ọ̀mù. Táìmù tó ń bọ́ lọ́run yìí, táìmù tá a fẹ́ sọ wọ́n di akọni. Tó bá jẹ́ pọ́ bá mọ̀ pé àwọn ṣì máa di bàbá orílẹ̀-èdè, wọn ò ní jà sí pọ́ọ̀mù. Bẹ́ẹ̀ máa ń sọ pé tó o bá mọ̀ pé ó ṣì máa dáa fún ẹ, gbogbo bó ṣe ń jẹ Ọlọ́run ló lè dá mẹ́wàá. Gbogbo bó ṣe sọ pé
mo owó tó dáa jù tó tóbi jù tó máa mú 1000 tó máa gba sẹ́gbẹ̀ẹ́ pé Jésù is not for you. 500 Jésù ó ti tóbi jù fún ẹ. 200 you can consider 200 but ó dùn mí náà Jésù torí 200 ló ní tó máa ṣe lára mi. Wá sórí sometimes wàá máa empty àpò ẹ fún Jésù torí n tó fẹ́ fún Jésù ó kéré n tó fẹ́ fún ẹ tóbi. Ọwọ́ ńlá máa ń fún yàn ní nǹkan ńlá ó lè pàdé Tinubu sìn tọ́lọ́run bá sọ pé orí rẹ̀ ò ní takò ọ́ ó wà pé jẹ́ kí n bẹ́ẹ̀ wá nǹkan kan kó wá mú 200 tàbí 500 jáde kàkà bẹ́ẹ̀ ó kúkú sọ pé má fún ẹ ní nǹkan kan tàbí kó fún ẹ ń ṣẹ̀k tàbí kó sọ pé wá rí mi because ó mọ̀ pé láyé social media wọ́n á fẹ́ wo iye tó fẹ́ mú jáde nínú kíní torí wọ́n á ti gbé fídíò báyìí àwọn tó fẹ́ trend tó fẹ́ ní followers pé èèmọ̀ ní Kétu obìnrin kan pàdé Jagaban tí a pè ní Tinubu sì ti ọwọ́ bọ àpò ẹ guess èlò ló fà jáde 200 naira àwọn èèyàn bẹ̀rẹ̀ sí comment wọ́n bẹ̀rẹ̀ sí comment but tó bá sọ pé blank check ló fà jáde prayer point máa lọ ní ṣọ́ọ̀ṣì káàkiri àti ṣọ́ọ̀ṣì àti mọ́ọ̀sì ẹ gbàdúrà ẹ̀yin ènìyàn Olúwa jẹ́ n pàdé Tinubu ọ̀ ní sọ pé Olúwa jẹ́ n pàdé Jésù Olúwa pé Jésù ìwọ má wọrí àwọn máa ríra lọ́run Tinubu ni ó jẹ́ n pàdé orí mi gba blank check já ẹ máa rí àwọn wòlíì tẹnu wọn dùn yẹn ẹ̀kẹ́ bẹ́ẹ̀ ìpè gbẹ̀mí pàdé tọ́nà mọ́ jẹ́ n pàdé ẹ̀ lójú òfurufú nínú afẹ́fẹ́ etí kọ́tà ẹgbẹ́ ògiri abẹ́ ilẹ̀ inú ọjà ilẹ̀ anywhere nínú márúwá jẹ́ n pàdé ẹ̀ even though nínú kíṣù jẹ́ kí Tinubu yọ sí mi Olúwa má gbàgbé pé blank check gbúdọ̀ wà lọ́wọ́ ẹ̀ prayer point a máa lọ ẹ máa rí àwọn èèyàn ń tọ́dẹ̀ láìkì ni ẹ orí mi ó Tinubu ángẹ́lì kò ní gbọ́ tẹ́lómi ìwé èwo tún lọ ń wí báyìí kí tún ní irú àdúrà wo ló tún ń lọ báyìí kí la fẹ́ lọ gbé lọ bá Ọlọ́run ṣé Tinubu kò sí táwọn èèyàn ń sọ di prayer point ọmọ oní búrẹ́dì wọ́n sọ di prayer point kò sí tán ẹ̀ even though kí ló ń pè rámọ́tà wọ́n sọ di prayer point kò sí tán sọ di prayer point Jésù gan àwọn fáìlì prayer point tó wà lọ́wọ́ ẹ̀ wọ́n á ṣí mi báyìí wá wò kékeré yé kí lẹ́ni kí ló kọ síbí áńgẹ́lì kí ló kọ á ní tí mo gbọ́ lẹ́nu ẹ̀ ní o ní ariwo tó ń pa láti bí ìjẹjọ nìyẹn o so ohun tí mò ń sọ fún ẹ̀yin ọmọ Ọlọ́run ni pé bíbá Ọlọ́run rìn máa sọ ẹ́ di akọni sórí o ò lè bá Ọlọ́run rìn ní táìmù tó rọ̀ ẹ́ lọ́rùn kó di akọni láíláí amen tó o bá ti sọ pé táìmù tó rọ̀ ẹ́ lọ́rùn ló fẹ́ bá Ọlọ́run rìn o ò lè dákọni kàkà bẹ́ẹ̀ wá di ẹ̀dìyà Greek o lè ẹ mọ̀ pé díyà Greek gọ̀ o lè jókòó báyìí kó dẹ̀ máa tẹ̀ ẹ́ mọ́lẹ̀ ní tó wà o lè gbé ráìsì tẹ̀kẹ́ díyà Greek dẹ̀ máa bọ̀ kó dẹ̀ máa fẹ́ àtẹnubọ̀ ṣùgbọ́n ẹ̀dìyẹ oko láyéláyé ó máa wù ẹ́ ni a máa wù ẹ́ a máa ṣe báyìí pé tó bá gbọ̀n lẹ̀ o tá a bá rí kankan o ìwọ ló ṣẹ̀ṣẹ̀ máa bù tó máa fún ṣùgbọ́n ẹ̀dìyà Greek wà á dẹ̀ gbóúnjẹ bá dẹ̀ máa báyìí kí ló kàn àwọn boldness tí ò dáa á dẹ̀ nẹnu báyìí wá ní tí ó fẹ́ tẹnu bó ń jẹ́ dání ní kíni àjọ nínú ayé yìí torí pé wọn ò gbọ́n wọ́n ti kọ̀ǹpútà wọ́n ti fi kó ọpọlọ wọn dànù nígbà tó ọ̀sàbálé wọn náà ẹ́ńjìnì ló pa wọ́n jáde ẹ́ńjìnì àti kẹ́míkà so ohun tí mò ń sọ ni pé bá Ọlọ́run rìn táìmù tó nira lọ́lọ́run máa ń fẹ́ ìbáyìn yẹn táìmù tó ò lówó lọ́wọ́ táìmù tí nǹkan le Ọlọ́run sọ pé ṣé a lè jọ rìn má kọra mọ́ Ọlọ́run gbogbo bó ṣe ń fẹsẹ̀ rìn níbi tó yẹ kó ti wọ mọ́tò gbogbo bí kò ṣe kọ̀ǹbínẹ́ẹ̀tì fún ẹnu ooru gbogbo ẹ̀ tó ń sin Ọlọ́run yẹn my God tó o bá rí rẹ́kọ̀dì ẹ níwájú Ọlọ́run ní àwọn táìmù yìí wà á enjoy wà á dúpẹ́ lọ́wọ́ ẹ̀ o máa rọ̀ pé Ọlọ́run mọ̀ fìyà jẹ kó fìyà jẹ ó ń sọ ẹ́ di akọni ni
olórin kan sọ pé kí wúrà tó dán ó ti la iná kọjá. Tó o bá rí wúrà o ò ní rí bíi wúrà, torí kò ní dàbí wúrà. Ó rí wọ́gọ̀wọ̀gọ̀ jọ́gànjọ̀gàn báyìí bíi òkúta kan tí ò ṣe kinní. Ṣùgbọ́n àwọn tó máa ń pa gold lélẹ̀ o, wọ́n á ṣẹ̀ wá gbé lọ sínú. Ṣé rí iná yẹn kò gbúdọ̀ kán sí èèyàn lára, ibẹ̀ yẹn ò ní san. Iná tó fi máa ń refine wúrà ó ní agbára, ó ní ẹ̀kẹ́ ẹ bá rí lọ́ọ̀kan ẹ wò pé èèyàn ò gbúdọ̀ dàlú yàn. Ẹni ẹ máa ké tí Jésù ó fi dé ni, because kì í ṣe iná lásán. Àwọn iná tó ní kẹ́míkà burúkú tó máa fi, àwọn iná tó gbóná, àwọn dìgírì iná yẹn le, àwọn dìgírì iná yẹn le. So ìdí ẹ̀ ni pé bíbá Ọlọ́run rí, Énọ́kù ń tó sọ́dà akọni nìyẹn o. Pẹ̀lú ìgbàgbọ́ ó bá Ọlọ́run rìn. Ìgbà mìíràn wà Ọlọ́run bíbá Ọlọ́run rìn gbà míì ó lè má dàbí ohun tó máa rí wọ́n nìwọ̀n, but by faith wàá wò pé ibi tí mo jókòó sí Ọlọ́run wà lọ. Mo ń travel lọ́jọ́ kan, onímọ́tò ẹ wá sáré, eré yẹn ní agbára. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní complain lẹ́yìn, wájú ẹ̀gbẹ́ ẹ̀dẹ̀ ni mo wà, driver rẹ̀ èmi lélẹ̀ ẹnìkan náà wà lọ. Ó ń sá eré yẹn mi ò tiẹ̀ sọ. Pé driver àkọjú o, èmi nìkan ó ti mú kíní o, lẹ́nu kan sọ pé ẹ̀yin kò jókòó tí ni ìní kọ̀ọ̀kan ẹ̀ tí ẹ bẹ̀rù ẹ̀mí yìí. Mo ní kò sí tó máa ṣe. Mo ní bí mọ́tò tó bá pàkìtì òun nìkan ló máa kú. So torí kí n tó kù lé mo ti mú Ọlọ́run dání. So mọ́tò tí mo dẹ̀ wá ó wà náà, kò dẹ̀ sọ fún mi pé bó ṣe ń lọ ìròyìn lọ kú mi o. Mo ní sòrò kí ni tèmi, mo yà tún gbọ́rùn kan bí inú iṣẹ́ àti mo yà dojú òun fún mi dẹ́bà gbówó ẹ̀ kó gbókìtì ìwọ nìkan ni. Ìgbà tó ṣe ń gbò yàrá rẹ̀ wá wálẹ̀ ló wá bẹ̀rẹ̀ sí tẹ̀ slow because kò mọ owó ẹni tó jókòó sẹ́gbẹ́. Èmi ò bá wọn pàkẹ́ bí ẹ bá tó ń ṣe wọ́n lámì kí lọ́kọ̀ gbóò ìwọ nìkan ni. Màá kàn jáde dọ́lọ́ ń tèmi adẹ́gbẹ́ onípólíbàgbè ní kò gún má jà mí. Mo jáde màá tún wá mọ́tò mi ẹ ló Ìbàdàn mo ń lọ ń tèmi. So bá Ọlọ́run rìn nínú ọdún yìí, bá Ọlọ́run rìn ní gbogbo ìṣẹ́jú kó lè gbádùn Ọlọ́run. Má banú jẹ́ irú ipò tí ọjà ẹ wù kó wà, irú ipò tí o fi lélẹ̀ sí, irú ipò tó wù kí pọ́ọ̀tù ẹ wà. Má banú jẹ́, bá Ọlọ́run rìn. Tó bá tó stage ó máa dìtàn. Ẹjọ́ pọ̀nmọ́ mélòó ni bàbá Adébóyè fẹ́ jẹ ń sìn? Ẹ sọ̀rọ̀ ṣọ́ lè jẹ pọ̀nmọ́ mọ́? Tó bá máa jẹ pọ̀nmọ́ tó gbé ẹran dání ni, àwọn pọ̀nmọ́ tó wé mẹ́ ẹran ni, tó dẹ̀ máa rọ̀, torí ẹ̀ lè yọ eyín bàbá oníbàbá ní èjì tán wáyé ìṣe 2 years ẹ̀ lè yọ lẹ́yìn. So kò lè jẹ́ irú àwọn yẹn. Ohun tó bá mu kó o dáná kọ́ jẹ, ayọ̀ ńlá ló máa jẹ́ fún ọ̀gàn fún rẹ̀. Inú ẹ̀ máa dùn nígbà wọ́n jẹ oúnjẹ mi. Ṣé ẹ rántí ìgbà kan a fẹ́ lọ gbàdúrà nìyẹn o, bàbá ní àwọn wà ní àwẹ̀ àwọn gbàdúrà, kò sí kankan táwọn máa jẹ, ebi ń pa àwọn àti ilé wọn. Àwọn kò gbọ́. Èmi aláìkí máa gbọ́rú àwọn ìtàn àwọn èèyàn yẹn, àwọn akọni làwọn ọ̀nà. Ẹ rí pé gbogbo ọ̀rọ̀ táwọn ẹlòmíín sọ sí kò tí ẹ̀ dáhùn. Wọ́n ti kọjá gbogbo ẹ̀. Ẹni ẹ pé ìdílé Adébóyè àti ìyàwó àṣírí tú kò tí ẹ̀ fún wọn rìplẹ̀. Ṣé tó ti mú gbogbo ògbó ṣe tán? Mẹ́pẹ́ ẹ́ṣà ló ń lò, ẹ́ṣà lọ́tún bàbá ń lò. Ó ti gbé àwọn èèyàn sókè òun gan ó ti wà lókè òun gan rújó. Ẹnìtà tí Jésù bá ti ló ti yá ni. Lẹ́yìn kan ṣẹ̀ wá fẹ́ máa fi tírẹ́ǹdì kò ní ìtumọ̀ sí, kò tí ẹ̀ ń dáhùn. Ó ní bá òun kọ̀ gbọ́. Ká nìyẹn o ló lẹ́ni náà ló gbé tray. Oúnjẹ wà bẹ́ẹ̀, iyán àti ẹ̀gúsí pẹ̀lú ẹ̀dìyẹ. Ó ní wọ́n sọ pé àwọn tó ń ṣèkú mọ́mọ́ ẹ̀sùn pé kí n gbé wá fún yín ni àdúrà àwọn ti gbà náà bá gbé lòun àtàyàwó bóyá àtàwọn ọmọ nígbà nígbàgbọ́ wọ́n jẹ́. Ó ní òun fọ́ eegun ẹ̀dìyẹ yẹn lọ́wọ́ ni òun bá tún gbọ́ náà ní pé
ta ni o ó ní ẹ̀ka ẹ̀ má bínú kì í ṣọ̀dọ̀ yín lọ ní kí n gbé oúnjẹ wá o nítorí ẹnì kan náà ń jẹ́ bóyá Mr. Adébóyè so sọ́nà tó dẹ̀ mọ̀ pé ebi ń pa ọmọ òun lọ́wọ́ tó jẹ́ kí yẹn ọlọ́ọ̀kọ̀dà ẹ̀jẹ̀ gbé lọ sọ́dọ̀ ọmọ mi ó lóun di egungun yẹn mọ́ òun fọ́nrá ẹ̀ lẹ́ni ẹ sọ pé àtijọ́ náà sọ pé èmi ti jẹun èmi ti parí oúnjẹ egungun ẹ̀ ni mò ń fọ́ lọ́wọ́ ṣé kí wọ́n pọ̀ lọ sọ fún ní kò mọ̀ pé èmi ti fọ́ egun ẹ̀ o ṣé ọlọ́pàá máa ń múyàn sí yẹn ọlọ́pàá ò ń múyàn sí yẹn yóò ní NAFDAC kò ní PVN orúkọ mi ló dá mo dẹ̀ pé èmi mò ń jẹ́ bẹ́ẹ̀ o ó dẹ̀ gbọ́ èmi dẹ̀ ti jẹun lọ́wọ́ ebi ṣe ti rí bẹ́ẹ̀ yẹn so à ń sọ̀rọ̀ nípa àwọn akọni ó bá bá Ọlọ́run rìn gbà mí ohun tí kò tọ́ sí ẹ tí Ọlọ́run dẹ̀ mọ̀ pé yóò gbé ògo jáde ó lè darí ẹ̀ sí ẹ gbà mí bẹ́ẹ̀ ni ó lè darí ẹ̀ sí a mọ̀ pé kò tọ́ sí ẹ o ìwọ kọ́ ló ní kinní ṣùgbọ́n nígbà míì Ọlọ́run á sọ pé nítorí ògo mi nítorí yóò san orí ìlú fún mi ó yá Ọlọ́run á dẹ̀ tì ẹ́ síbẹ̀ nǹkan kákàn ṣe ẹ́ náà ni àákọ̀ tì ẹ́ gbàbẹ̀ yẹn àákọ̀ tì ẹ́ gbójú síbẹ̀ yẹn àákọ̀ ní kó dìde rìn lọ sí ibẹ̀ yẹn ṣùgbọ́n irú àwọn tó máa ń gbádùn nǹkan bẹ́ẹ̀ ó gbúdọ̀ bá Ọlọ́run rìn lábẹ́ bó ti wù kó rí mo sọ fún wa pé nígbà Ọlọ́run rìn ò rọrùn gbà mí o ṣùgbọ́n tó bá tó stéèjì ayọ̀ ló máa ń padà já sí ìfọkànbalẹ̀ ló máa ń padà já sí débi pé wọ́n gan wà bẹ́ẹ̀ sì máa gbádùn ẹ̀ ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kì í tètè má yọ̀ wá gbà mí bọ̀ tó bá farabalẹ̀ wàá gbádùn ọmọ á gbádùn ọmọ á gbádùn ọmọ á gbádùn wàá máa wò ká so àṣegbádùn láwà nú ẹ̀ so tẹ́rí ọkàn ẹ bá Olúwa ràn mí lọ́wọ́ láti bá yẹn rìn fún mi lórí ọ̀fẹ́ oorun ò ní jẹ́ kẹ́lòmíì lè gbàdúrà yẹn o fún mi lórí ọ̀fẹ́ láti bá wọn rìn